ẹ̀yin èèyàn léèwọ̀ lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ yìí, wọ́n ní bàbá Werinla gbé ìgbésẹ̀ tuntun o wípé gbogbo nǹkan tó wà nínú ààfin ni bàbá Werinla ń change láti orí curtain títí dé bedroom set. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi, ẹ kú ọjọ́ ìní o, ṣé àlàáfíà ni mo bá yín? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí, ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Èní ni 23 Wednesday 2025. Mo kí yín, ẹ̀yin ó subscribers wa, Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa, gbogbo ẹ̀ lárí. Ọlọ́run á bá mi dùn yín nínú o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ìdùnnú ayọ̀ ló máa jẹ́ tiyín o. Bí a ṣe gbọ́, wọ́n ní bàbá Werinla, wọ́n ní ṣe ni wọ́n ń change curtain, wọ́n ń change bedroom set. In fact, bí a ṣe gbọ́ gan, wọ́n ní bedroom set àti Morocco ni wọ́n ti order. Wọ́n ní àwọn sisi wa gbogbo yìí, wọ́n ní ṣe ni wọ́n kùn síra wọn létí pé ṣé nítorí Queen Naomi òní kábíyèsí fi ń change bedroom set wọn. Wípé kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan ní kábíyèsí ń change, torí a gbọ́ wípé gbogbo nǹkan tó wà nínú wings tí kábíyèsí renovate for Queen Naomi, wọ́n ní gbogbo nǹkan tó wà ńbẹ̀ pátápátá ni wọ́n change láti òkè dé sàlẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé tí bàbá Werinla bá fẹ́ ṣe nǹkan, wọ́n máa ṣe tó jẹ́ pé class quality nǹkan ni wọ́n máa rà. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí wọ́n ń change yìí, wọ́n ní ó ya àwọn sisi wa lẹ́nu pé kí ló dé tí kábíyèsí ń change gbogbo àwọn kinní yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní wọ́n wá conclude pé so nítorí Queen Naomi ni bàbá Werinla ṣe ń change gbogbo àwọn kinní yìí. Ṣé mọ̀ ní few days ago mo sọ fún yín pé yàtọ̀ sí pé ọ̀rọ̀ Queen Naomi, bàbá Werinla wọ́n ti bẹ̀rẹ̀ sí change gbogbo àwọn staff. A gbọ́ wípé wọ́n change àwọn laundry staff wọn, àwọn cook wọn, àwọn tí wọ́n jẹ́ gardener, wọ́n ní gbogbo wọn pátápátá òun ni wọ́n ń change. Nǹkan tí wọ́n dẹ̀ fi ń change gbogbo wọn òun ní pé ìgbà tí Queen Naomi wà nínú palace, àwọn tó ń bá wọn ṣiṣẹ́ wọ́n ti wà use mọ́ wọn. Ìgbà tí wọ́n kúrò nínú palace, ṣe ni àwọn sisi wa gbogbo lọ hire gbogbo àwọn new staff tí àwọn staff Queen Naomi wọ́n lé wọn lọ. Later ńgbà tí Queen Naomi wá lọ sí Royal Mansion, bí a ṣe gbọ́, wọ́n wá lọ pé gbogbo àwọn staff wọn yẹn padà lọ sí Royal Mansion. So ní ìsìn tí Queen Naomi fẹ́ padà, wọ́n ní gbogbo àwọn new staff yìí, wọ́n ní wọ́n fire gbogbo wọn bí a ṣe gbọ́ o. Àwọn sisi wa gbogbo tán fẹ́ keep àwọn tiwọn, a máa bá wọn ṣiṣẹ́ directly, bọ̀ wọ́n ní ṣiṣẹ́ pẹ̀lú staff inú ààfin. Bí a ṣe gbọ́, wọ́n ní lórí ọ̀rọ̀ mattress àti bed àti furniture àti curtain tí bàbá Werinla bẹ̀rẹ̀ sí change. Wọ́n ní ìkan nínú àwọn sisi wa gbogbo, wọ́n ní òun ló ń pàṣẹ rumor yẹn kéré pé òun gbọ́ ní ìgbà tí Queen Naomi tó ń sọ fún kábíyèsí pé àwọn ò lè sùn sí orí bẹ́ẹ̀dì yẹn nítorí pé ó máa bring memory wá fáwọn. Wọ́n ní ọ̀rọ̀ yìí ni àǹtí wa yìí ń gbé kiri lẹ́yọ kọ̀ọ̀kan ló ń lọ sọ fún àwọn tó kù. Wọ́n ní bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí sọ kiri nìyẹn pé nítorí Queen Naomi ni kábíyèsí ṣe ń change the entire furniture nínú chamber wọn. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní bàbá Werinla, wọ́n ní wọ́n pàṣẹ o wípé àwọn ò fẹ́ rí àwọn sisi wa gbogbo yìí ní inú ìkan nínú bedroom wọn, tó ní wọ́n ní bedroom méjì ló wà nínú chamber bàbá Werinla. Wọ́n ní ìkan nínú bedroom yìí, wọ́n ní wọ́n change bed. Ṣé mọ̀ ipá sọ fún yín pọ́n ra bed láti Morocco. Wọ́n náà change bed, wọ́n change rug, wọ́n change curtain, wọ́n change gbogbo nǹkan tó wà nínú bedroom yìí, wọ́n sọ di tuntun. Wọ́n dẹ̀ ní bedroom yẹn Queen Naomi àtàwọn nìkan làwọn máa lò. Wọ́n ní the second room nìkan ni àwọn sisi wa gbogbo yìí náà máa wà. Ṣùgbọ́n wọ́n ní àwọn àǹtí wa yìí wọ́n náà yarí, especially
àwọn kọ̀ọ̀kan nínú wọn. Wọ́n náà yarí pé Queen Naomi ni wọ́n ń pàṣẹ fún bàbá Werinla láti ṣe gbogbo nǹkan tí bàbá Werinla ṣe yìí. Pé báwo làwọn ò ṣe ní access sí inú yàrá ọkọ àwọn, wípé kì í ṣe èní ni Queen Naomi ti máa ń ṣerú nǹkan báyẹn, torí wọ́n ní ìkan nínú àwọn àǹtí wa ló ń gbérú mọ̀ kiri pé àwọn gbọ́ nígbà tí Queen Naomi sọ wípé àwọn ò ní lè wá sí inú yàrá yẹn nítorí pé àwọn ò fẹ́ comfortable, àwọn ò dẹ̀ lè máa báyàn share ibùsùn. Wọ́n ní nítorí ẹ̀ ni bàbá Werinla ṣe gbé ìgbésẹ̀ láti change gbogbo ibùsùn yìí pátápátá. Ẹ̀yin èèyàn lé kọ́tà gbọ́ nìyẹn. Allegedly, ṣé wọ́n pé a sọ fún yín pé ìkan nínú àwọn àǹtí wa yìí ó lọ bẹ̀rẹ̀ sí rojọ́ wípé òun gbọ́ nígbà tí Queen Naomi àti kábíyèsí ń sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀dì tí bàbá Werinla lọ change. Nǹkan tí a gbọ́ ni pé èyí tí ó jẹ́ ọmọ ìlú Ìgbìrà yẹn, wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí rojọ́, ló ní ta ni Queen Naomi tó máa pàṣẹ látèkò, tó máa sọ fún bàbá Werinla nǹkan tí wọ́n máa ṣe fún àwọn ní inú ààfin. Wípé ta ni Queen Naomi tó máa sọ nǹkan tí wọ́n máa ṣe fún àwọn nínú ààfin. Wípé kí ló dé tó yẹ pé Queen Naomi wọ́n jọra wọn lójú gan-an ni, wọ́n dẹ̀ feel pé àwọn lè pàṣẹ fún everybody nínú ààfin yìí. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa yìí tí ò sọ tán. Wọ́n ní Dr. Elizabeth, wọ́n nígbà tán dé, wọ́n ní Dr. Elizabeth gbọ́ gbogbo nǹkan tí ó ti fi ẹnu ẹ̀ sọ. Wọ́n ní Dr. Elizabeth dẹ̀ lọ bá wọ́n dẹ̀ sọ fún wípé ṣé ó mọ̀ wípé Queen Naomi ò ń ṣe ẹni tó ń rojọ́. Wípé action ni Queen Naomi máa take. Wípé ṣé ó mọ̀ pé kò ní ju ọjọ́ 6 lọ ní inú ààfin yìí. Wípé ọjọ́ 6 ni ó ní nínú ààfin yìí. Wípé tí ó bá fẹ́ fi ìfọ̀kànbalẹ̀ lo ọjọ́ 6 tó kù kó ṣọ́ ara ẹ̀. Wípé tí ò bá ṣe bẹ́ẹ̀, wípé kò ní like nǹkan tó máa ṣẹlẹ̀ sí o. Tí Queen Naomi bá gbọ́ gbogbo nǹkan tó ń fẹnu ẹ̀ sọ yìí. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy. Wọ́n ní àwọn sisi wa gbogbo ẹ̀, wọ́n ní ṣe ni wọ́n sọkún lórí nǹkan tí kábíyèsí ṣe fún wọn, wípé wọ́n lè bá wọn share bed àwọn àti Queen Naomi. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó gba omijé lójú àwọn sisi wa gbogbo, wípé ó bá wọn nínú jẹ́, wípé báwo ni àwọn ṣe ní access sí inú chamber bàbá Werinla. Wípé tí wọ́n wá ní ó níbi táwọn tún lè wọ̀ nínú chamber. Ẹ̀yin náà mọ̀ wípé immunity tí kábíyèsí fẹ́ gbà lọ́wọ́ àwọn sisi wa gbogbo yìí, tí bàbá Werinla bá ti gbà, wọn ò ní àǹfààní láti máa ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe. Ó ní nǹkan tí wọ́n máa lè ṣe. Nǹkan tí bàbá Werinla tí wọ́n bá ní wọn ò lè ṣe, wọn ò ní lè ṣe. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Tí a bá tún gbọ́ update ìmí, a máa mọ wá fún yín. Allegedly ní gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Orúkọ mi ò yí padà, Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yìí so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ máa comment. Ṣé ẹ mọ̀ wípé nínú àwọn comment wa àti bí a ṣe ń share gbogbo àwọn gist wa
ni a ti máa ń ṣe prize giveaway wa. God bless you all. Share, like and subscribe. Mashola Gist TV. Love you all.